Sunday Igboho kó má pè kí ìjọba sọ pé òun fi ọwọ́ lẹ̀ pé kí àwọn Àgbẹ̀kọ̀yà àbí àwọn kí lẹ ti ń porúkọ response tó ẹ̀ṣẹ̀ dálẹ̀ nísìn Àmọ̀tẹ́kùn kọ́ fún wọn ní power kọ́ reinforce wàláì tó bá pè mí máa jẹ́. ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà wa alágbára wà nílẹ̀ Yorùbá o tẹ́ bá mọ irun fídíò kan tí mo post láti mo ní tí ìjọba tán bá rìlíìsì àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn tán ti lágbára tán ti lè sọ́pọ́tì bàbá wa Olóyè Sunday Igboho àwọn náà ti wà nílẹ̀ Yorùbá ẹ wo dàbá tẹ́ ń wò yìí wọ́n ní tí Olóyè Sunday Igboho tán bá pè àwọn pé àwọn máa jẹ wọn lóhùn pé tíjọba lè rìlíìsì pé kí àwọn ọmọ Yorùbá kan fèsì àwọn Fúlàní fún alára wọn pé wọ́n máa pa wọ́n kò nílẹ̀ Yorùbá ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí bàbá yìí ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ fẹ́ràn fọ́nrán ọ̀rọ̀ wọ́n sọ ọ̀rọ̀ nípa ìjọba ogun nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá pé ìjọba mọ̀ nípa ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. káàkiri nílẹ̀ Yorùbá àgàgà nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nílùú Kwara ó jẹ́ nǹkan tó yẹ kó ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́kàn jẹ́ bí àwọn Fúlàní àwọn dẹrandẹran bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn lẹ́kún nílùú Kwara ṣùgbọ́n nǹkan tó tún múnú Yorùbá dùn díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé àtìgbà tí àwọn bàbá wa Olúbàdàn tó ti bá àwọn bàbá wa Tinubu sọ̀rọ̀ ní pé báànù tó fi sórí Sunday Igboho kó yọ kúrò torí Sunday Igboho ẹni tó ń jà fún àwọn ọmọ Yorùbá bàbá kí tiẹ̀ tó béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ǹjẹ́ ṣé níbi tí ẹ ti ń jagun káàkiri ǹjẹ́ ṣé ẹ ti bá Sunday Igboho pàdé rí. láyé mi ìbá Sunday Igboho pàdé rí o. wọn ò dẹ̀ mọ̀ yín. ṣùgbọ́n pa ó gbé Ṣàgámù dáadáa ó mọ̀ mí pa mọ̀ mí mo mọ̀ pa. Sunday pa tẹ̀lé ń sọ yìí ṣọmọ irú agbára tí ẹ ní. ó mọ díẹ̀ ń bẹ̀ kò ṣe pé ó mọ gbogbo ẹ̀ nítorí pé lásìkò tá à ń sọ yẹn amọ̀ra bíi ìjà bíi ìjọ̀gbọ̀n náà la fi jọ mọ́ra. ẹ fi pàdé. bẹ́ẹ̀ ni ó ń gbé ní hospital road ní ibi tí local government wà nísìnyí níbi tí berry ground wà yìí mo gbàgbé orúkọ àdúgbò yẹn area bẹ̀ ló ń gbé ńgbà yẹn ó ń gbé ní 2 bedroom flat kan bẹ́ẹ̀ ńgbà yẹn. pa Sunday Igboho. bẹ́ẹ̀ ni lọ́dún yẹn lọ́hùn. n tí mo sọ yìí tó wà rí mi I'm talking to yọmọ pé live mo wà. bẹ́ẹ̀ so a máa gbọ́ mi tó bá wà báyìí lọ́dún náà lọ́hùn. so mo bá pàdé but èmi àti Sunday Igboho ò pàdé rí but èmi àti Ìbà Gani Adams is one of my mentor too. bàbá mo ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀ torí ẹ fi yé wa pé OPC ní. bẹ́ẹ̀ ni. bàbá orí ibi Sunday Igboho mo tẹ̀ fẹ́ ká tiẹ̀ yànnà náà wọ́n ti yọ ban kúrò lórí Sunday Igboho. bẹ́ẹ̀ ni. àdèmọ́rú èèyàn tí Sunday Igboho jẹ́. bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá pè yín ni pé kẹ́ darapọ̀ mọ́ wọn kẹ́ wá bá wọn jàjà kẹ́ bá wa gba Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn dẹrandẹran bàbá ǹjẹ́ ẹ ṣì nífẹ̀ẹ́ sí. èmi ò yọgun jà o. ẹ ṣì rẹ́dì. ọmọ Yorùbá pọ́nbélé ni mí. ẹ ṣì rẹ́dì. Sunday Igboho kó má pè kí ìjọba sọ pé òun fi ọwọ́ lẹ̀ pé kí àwọn Àgbẹ̀kọ̀yà àbí àwọn kí lẹ ti ń porúkọ response tó ẹ̀ṣẹ̀ dálẹ̀ nísìn Àmọ̀tẹ́kùn kọ́ fún wọn ní power kọ́ reinforce wàláì tó bá pè mí máa jẹ́. ẹ ṣetán. ìdí ni pé ọ̀dọ̀ àwọn àna mi níbi tẹ́yìn ń dárúkọ pé wọ́n fẹ́ pa wọ́n nù ń bẹ̀. Kwara. Ìlọrin inú agboolé ibi tí wọ́n ti pààyàn tí wúmà kan ń pariwo tó ń ké gan yẹn wúmà tó ń ké yẹn ọlọ́sùn báyìí. bẹ́ẹ̀ni. tí n bá wo orí fóònù mi ó ku ọ̀sẹ̀ kan tó máa fi ṣe ẹṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ èmi àti wúmà yẹn sì jọ wà ní ṣètúbọ̀ ní Ṣàgámù. ìyẹn wúmà tó. bẹ́ẹ̀ ni mo sọ fún yín táwa ní location. Gbọ́ mi wúmà tá à ń sọ yìí èmi àti ẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀ tí a jọ kúrò ní oko yẹn ọ̀sẹ̀ kejì ẹ̀ ni ó pariwo pé sórí social media pé wọ́n pa ọkọ ìlú tó ń sọ yẹn ìlú bàbá ìyàwó mi nìyẹn nílọrin
ìyàwó mi yẹn wà nílé mi báyìí o Mm. on the 15 ó yẹ kó lọ sí wedding ọmọ àbúrò ẹ̀ kan ṣe wedding ó yẹ kó wà níbẹ̀ but kò lọ ìgbà mi ò yẹ yín ṣe rí tá bá ń sọ̀rọ̀ pé ká jagun Yorùbá ò fún ara wọn ní òtítọ́ ọ̀rọ̀ Yorùbá wọn ò fúnra wọn ní òtítọ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá rédí ogun ṣùgbọ́n àwa Yorùbá là ń para wa. kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà. ẹ ṣeun nígbà tí rẹ bá mọ̀ pé agbára báyìí mo ní tí mo fẹ́ fi ṣàánú fún ẹnìkejì ẹ tí ìwọ wá lọ lẹ́yìn tó lọ ń bà mí jẹ́ tó lọ ń sọ pé wò tó bá máa mọ agbára báyìí ló ń lò ẹjọ́ torí tọ́lọ́run ṣé tó bá di lọ́la máa fi agbára hàn ṣé máa tún àṣírí agbára ṣé bọ́mọ Yorùbá ẹgbẹ́ wa náà ló jẹ́ kán mú Sunday Igboho ṣé bọ́mọ Yorùbá ẹgbẹ́ wa náà ló mú Sunday Igboho àti Ìbà Gani Adams tó kẹ̀yìn wọn síra wọn àwa Yorùbá burú tí a bá fi inú kan ṣe inú kan tá a pa ọkàn wa pọ̀ sójú kan kí ló ń pè ní Fúlàní ẹ má jẹun kúrò tó yẹn jẹ o Ògún wà níbi tó Ògún wà agbára rí sì wà níbi tá agbára wà ṣùgbọ́n àìṣòtítọ́ ni Ògún ò fi jẹ́ àìṣòtítọ́ ni agbára ò fi jà lẹ́nìí ó ṣe tìgbéraga àwọn kan wà tó bá sọ pé kí ẹni tó bá nà kásí báyìí pé èní ò máa kú agbára yẹn sì wà bá a ti ń sọ yìí láàrin ijọ́ méje tó bá ní ẹni máa kú nígbà tí mo wà l'OPC tá a bá ní nǹkan tá a máa ń ṣe sí ẹyin tá a bá hàn tún yẹn sí tán tá a sọ nǹkan tá a sọ tá a ṣe nǹkan tá a máa ṣe sí tán tá a bá sọ lu ilé báyìí ilé yẹn àgbà náà ni á wọlẹ̀ láì ṣe bọ́ǹbù. bẹ́ẹ̀ mo sọ fún yẹn á wọlẹ̀ agbára yẹn sì wà. bàbá ẹ kó kíní ìjáde ẹ má jẹ́ kí a pa wá. bíjọba ò bá fún wa láyè báwo la ṣe fẹ́ jáde ẹ mọ̀rọ̀ òfin constitution Nàìjíríà ń burú ìgbà yẹn náà máa gbé jáde pé fẹ́ dà lúrù wọ́n á gbé jáde pé wọ́n fẹ́ gbàjọba ṣẹ́rí tí constitution Nàìjíríà bá gbà pé kí bàbá Tinubu kó gbé Àmọ̀tẹ́kùn kó fi kún sójà àtọlọ́pàá tó wà lẹ́gbẹ̀ẹ́ wàláì máa nominate ara mi pé ó yá mo rẹ́dì. níkan tó wà ńlẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbéraga kọ́sà ṣẹ́rí ogun ni tá bá ṣe báyìí ibi tí ọwọ́ oníkálukú bá mọ ibẹ̀ lóògùn ẹ mọ èmi ò ṣe lóògùn ń ṣe alágbára ṣùgbọ́n Ọlọ́run fún mi ní agbára kan pé yes pẹ̀lú ìgbàgbọ́ tí àkókò mi ò bá tó ẹ̀dá kan lè pa mí wọ́n pé ká ṣe tààbò yẹn o bí wọn ò lè pìtàn mi rárá tá bá kò ní Àpápá Ajégúnlẹ̀ níwọ̀nba tí mo ṣe ní ọ̀hún tá bá wá sí Ìṣàgámù níwọ̀nba tí mo ṣe ń bẹ̀ wọ́n á ròyìn mi náà ọ̀pọ̀rọ̀ kágbọ́n afẹ́fẹ́ ló ń gbé lọ àbá mi. ẹ ṣe ògo bàbá nípa ọ̀rọ̀ security bàbá wa rí àwọn èèyàn tó yẹ pé yes tí wọ́n bá nǹkan tí à ń ṣe lọ́jọ́ òní ìtọ́ bá pàdé tó nílò security bí wọ́n fẹ́ kẹ́ wá ṣọ́ bank ẹ fẹ́ kẹ́ wá ṣọ́ iléeṣẹ́ kẹ́ wá bá wọn ṣọ́lé ǹjẹ́ ṣé àǹfààní yẹn ṣì wà ẹ sì lè ṣe. ó wà gidi gan mo sọ fún yín bí lẹ́ẹ̀kan mo ní mo gba security company kan Sonic Bank Ecobank pàtẹ́nìyẹn mo ní àwọn a lot of ilé olówó important personnel sí mo ṣọ́ ilé wọn ní Ṣàgámù yẹn mi ò ṣọ́ rárá fíìtì 8 lèmi nìkan máa ń ṣọ́ lójúmọ́ lẹ́yìn yẹn mo ní àwọn companies bíi 4 ní Ṣàgámù yẹn náà tí mo ṣọ́ bí àdúgbò ṣètò yìí bẹ́ẹ̀ni tí n bá fẹ́ ṣọ́ ibẹ̀ tí máa lọ nulẹ̀ mi lọ sùn ó ní ta máa fi síbẹ̀ ẹgbẹ́ pé lè ja ẹrù wèrè rí aṣọ ara tí aáyán fi ń bora ẹgbẹ́ pé ìdá kan ó lè fún kó fi bora rí kò sẹ́dá tó máa jì ṣùgbọ́n tá a bá fi nǹkan ẹ̀ síbẹ̀ tá a bá yọ ilé ẹjọ́ kejì tó mọ́ bí èèyàn bá tó 2 million níbẹ̀ yẹn kò ní ta 1 naira tó bá ń tajà mẹ́ kò ní ta 1 naira oògùn agbára wà bàbá. ẹ ṣe oògùn láti parí gbogbo ohun tí a ti wá ń sọ ní àtẹ̀kàn a tún rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams wọ́n ní bàbá ò ṣètò fún ilẹ̀ Yorùbá wọ́n ní gbogbo ibi tó yẹ kí bàbá jà sí gbogbo ibi tó yẹ kí bàbá sọ̀rọ̀ sí bàbá ò sọ̀rọ̀ síbẹ̀ wọ́n wá ní ìdí tí bàbá ò ṣe sọ ni pé gbogbo ìgbà tó yẹ pé owó ò tí ì tẹ bàbá lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wọ́n ní bàbá ń jà fikùnfikùn fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí bàbá ti wá ń bẹ̀rẹ̀ sí ń rówó lọ́tún lọ́sì tó dín pé yes owó ti ń dé látọ̀dọ̀ ìjọba lọ́dọ̀ wọn wọ́n ní gbogbo ibi tó yẹ kí bàbá ti sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀ mọ́ bàbá ṣé lóòótọ́ ni
àti pé kí ló ṣẹlẹ̀ gangan kí ni ìdí tó yẹ pé OPC gan kí ni ìdí tó ṣe pín sí méjì OPC tẹ́lẹ̀ ẹyọ kan ni ó ti pín sí méjì nsìn ǹjẹ́ ṣé bí wọ́n ṣe pín sí méjì yìí ṣó lè jẹ́ kí iṣẹ́ wọn kó yọ kó jáde. ẹ ṣeun gan ṣẹ́rí àkọ́kọ́ nípa ọ̀rọ̀ Ìbà Gani Adams bàbá nǹkan ẹyọkan ni màá sọ mo ti sọ síwájú tí ìjọba ò bá sọ pé rìn síbí tó easy òfin ìlú wa burú Gani Adams kò lè déédéé sọ pé ẹ ń pa Yorùbá ó yá ẹ̀yin Yorùbá ó yá ìdílé ẹjá lọ́jà wọ́n máa bà á lórúkọ jẹ́ jù báyẹn lọ ni wọ́n máa sọ pé ó fẹ́ dà lúrú ni wọ́n máa ló fẹ́ bàlú jẹ́ ni ká máa tún sọ pé àsìkò tí àwa Yorùbá tí wá wà ń bẹ̀ ṣé ń gẹ́tì mi ṣe rí rúmọ̀ oníkàlùkù láìkan tẹ wọ́n máa sọ tí ojú wọn ò rí nílẹ̀ Yorùbá àwa Yorùbá burú gan ẹ gbọ́ wọn ni ó ti ń gbowó torí pé ó ń gbowó ló ṣe ń ṣe gbá ló ṣe ń ṣàwò ó tí o ọ́fíìsì oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ creative bí Sunday Igboho ṣe gbé tiẹ̀ jáde ó yàtọ̀ sí bí Gani Adams ṣe gbé tiẹ̀ jáde o ṣé ń gẹ́tì mi èmi tí mo sọ mo ti ṣiṣẹ́ fọlọ́ṣèlú rí mo ti gbowó fọlọ́ṣèlú mo ti ṣe bodyguard fọlọ́ṣèlú rí Ṣàgámù yìí lóríṣiríṣi ẹ jọ̀ọ́ kó wá lọ́la kọ́lọ́run wá gbé mi sípò kan bí irú Sunday Igboho àbí Gani Adams tó wá rí pé mo ti ń dàgbà mo wá ń yógun jà kọ́ wá ní pé torí pé mo ti ń jẹ owó ìjọba torí ẹ̀ ni mi ò ṣe jà mọ́. No orí bẹ́ẹ̀ Ọ̀túnba Gani Adams is a warrior Ìgbòho lọ́wọ́ ẹ̀rí o OPC lájọ́ ń ṣe lóòótọ́ o but mi ò súnmọ́ wọn gidi ìgbà tó máa fi tó àsìkò tí máa súnmọ́ wọn ní èmi àti mẹ́ńtọ̀ tèmi ọ̀gá tèmi ní Ìṣàgámù bàbá yẹn ti kú sí mú sọ lẹ́ẹ̀kan ìmọ́lẹ̀ àwọn àti Gani Adams jọ gírì wọ́n pàṣẹ lọ́dún náà lọ́hùn pé tí Gani Adams bá wọ Ìṣàgámù táwọn ò bá pa kọ́pọ̀ wọn lọ́mọ àlè bí ẹni ẹ̀ ṣe ní oògùn tó ẹni tí mo sọ yìí ó ní oògùn gidi eléegun ni tẹ bá ń gbọ́ ìjàgbá kan ìmọ́lẹ̀ kan ni forget me but mi ò ní play sentiment nípa pé torí pé àwọn àtọ̀gá mi wọ́n jọ ní gbólóhùn àsọ̀ lọ́dún náà lọ́hùn tó wá nítorí ẹ̀ tó wá máa ba image ẹ̀jẹ̀ nísìn no tí ìjọba bá fi àṣẹ lẹ̀ pé Gani Adams o ìwọ ni aṣíwájú Yorùbá nísìnyí o mú Sunday Igboho mọ́ra o mú Làkàṣègbè mọ́ra mú Tàmẹ̀dù mọ́ra o ó yá ẹnìṣó mo fún yín ní àṣẹ wàláì Gani Adams aṣejú tí Yorùbá expect kó ṣe lọ Sunday Igboho aṣejú tí Yorùbá expect lọ ṣùgbọ́n ìjọba burú tíjọba ò bá fún ẹ ní àṣẹ kókó lọ ṣe nǹkan ó lè dá ṣe é fún ẹ má jẹ́ ká blame kankan náà àwọn alágbára wa nílẹ̀ Yorùbá o ìjọba ní gangan ní ká bá sọ̀rọ̀ tíjọba bá sọ pé yes ẹ bá mi dáàbò bo nǹkan báyìí àwọn Yorùbá rẹ́dì ohun tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun gan bàbá tún ní àwọn ìbéèrè míì bàbá tún fẹ́ béèrè àtúntọ̀ yín wá bàbá láti parí gbogbo ohun tí a ti ń sọ wọ́n fẹ́ kí ẹ bá a dárúkọ iléeṣẹ́ yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọ́n máa bá nǹkan tí à ń ṣe lénìí tó pé wọ́n fẹ́ ṣọ́ ilé gẹ́gẹ́ bí mo ti ṣe wí wọ́n fẹ́ ṣọ́ ilé ìjọ torí ilé ìjọ sì àwọn náà ti ń gba security dáadáa wọ́n fẹ́ ṣọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ni bá wa dárúkọ bẹ́ẹ̀ni báwo lọ́tún ṣe lè kọ̀ sí ẹ̀yìn náà. well bó tiẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ mo stop anything security ṣùgbọ́n torí security tó ń bá fẹ́ ṣe nísìn pẹ̀lú òfin ni anáwó ọlọ́pàá nu anáwó ìjọba nu mi ò ṣe security bá mi bá ṣe mọ́ nsìn bí ṣe sọ tẹ́lẹ̀ mú ní orúkọ mi ni ọmọọba Adébáyọ̀ Ládipúpọ̀ aka Soja I have a security company ẹgbẹ́ òkùnkùn tá à ń pariwo ta ló ní ẹgbẹ́ òkùnkùn wọ́n fi gbogbo ẹnu sọ fún yín lónìí pé ìjọba ló ní ẹgbẹ́ òkùnkùn. ìjọba ló ní. yes torí púpọ̀ nínú àwọn ìjọba wa nísìnyí ló ń lò wọ́n. yes I'm both look ṣẹ́rí tí n bá kú lẹ́nu
àsìkò mi ti tó ni ẹ̀dá kọ̀ọ̀kan ló pa mí. Àwọn ọmọ tá à ń sọ yìí kí ló ń fún wọn ní agbára jù? Okay, wọ́n mú ọmọ mi nísìn bọ́lọ̀ ṣe wá fún mi lágbára àbí mo ṣe nẹ́sẹ̀ díẹ̀ níwọ̀nba wọ́n wá ti ọmọ mi sínú station mo wá débẹ̀ mo wá lọ identify ara mi wọ́n wá release ọmọ mi fún mi ẹjọ́ ṣerú ọmọ yẹn tó bá lọ́dà ṣé kò ní ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tọmọ bá hùwà tí ò dáa ẹ jẹ́ kí a ní kán bá wí tọmọ bá yẹ kó lọ sáàbù lẹ́wọ̀n èyí tó bá yẹ kán pa ọmọ tó bá pààyàn òdòdó kán pa. Ṣùgbọ́n à ń torí pé bàbá mi náwó àbábá mi néèyàn àbábá mi jẹ́yàn àbábá mi jẹ́ ọ́físà màá mú bọ̀ bàbá mi máa lọ fi pa ọmọ kan wọ́n wá lu ẹsẹ̀ bàbá wọ́n wá fọmọ náà lẹ̀ ẹ̀yin ní ṣètò ọmọ yẹn ni ẹ̀hẹ́ dínà nàbẹ́ ti ran ọmọ yẹn kó tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ ni. Òun mo fi sọ pé owó ìjọba ló pọ̀ sí. Tẹ́mi yìí ó bá ní opportunity láti jẹ́ ìjọba ọmọ tó bá ti hùwà epo pààyàn ẹni kan pa lẹ́sẹ̀kẹsẹ̀ òfin ti máa dá nìyẹn tó bá pa á dínkù ìwà aburú á dínkù nílùú. Ṣùgbọ́n mo ń wà tí ò dáa ẹ fọwọ́ pọ̀n ẹ mú kó ònú sẹ́ẹ̀l ẹ mú padà sínú ilé ẹ̀yin dínà nàbẹ́ ti ní ẹ̀ ní. Ìjọba wa ò tí ì ṣòfin débi wípé ó máa jẹ́ kí ìbẹ̀rù wà fún ìlú. Ọmọ òṣùṣù ń bú bàbá àgbàlagbà ẹ wá ní kírú ọmọ yẹn kó nọ́jọ́ ọ̀la ṣọ́mọ tó wà lọ́wọ́ bàbá yẹn ni. Mo jókòó báyìí nísìn ọmọ kan wá kọjá nísìn wọn ni àwọn ò rí mi ní ẹgbẹ́ ní oṣù yín sọ̀hún máa wọ́n fún ni tó máa sìn dọ́jọ́ ayé ẹ̀ máa gbélé lọ́wọ́. Yes ẹ wá ní kírú ọmọ yẹn kó ṣe dáadáa lọ́jọ́ ọ̀la. Ọmọ burúkú àná ló ń di bàbá burúkú ènì. Ṣé get me? Ẹ jẹ́ kí a eradicate ìwà ìbàjẹ́ láti inú ilé wa láti ọmọ sí bàbá sí ìyàwó sí ọkọ landlord sí tenant ará àdúgbò sí baálé ilé sí bàbá ilé sí baálé àdúgbò. Tí a bá eradicate ìwà ìbàjẹ́ ìlú á mọ́. Ṣùgbọ́n ọmọ mi hùwà tí ò dáa wá ní àbá bẹ́ẹ̀ dẹ̀ ṣèyàn ẹ jẹ́ ká foríjì tẹ́ ẹ bá foríjì irú ọmọ yẹn á bà ló jẹ́ á bà orúkọ bàbá tí ó ti ń protect látọdún bíi gbọ́n á bà orúkọ yẹn jẹ́. Ìdí nìyẹn tẹ́mi sọ pé mi ò fọwọ́ sí kí ọmọ hùwà òkùnkùn kọ́mọ bá wọn ṣẹgbẹ́ òkùnkùn kò sọ́nà ń bẹ̀. Ẹ ṣeun gan bàbá láfi parí gbogbo ohun tí a ti ń sọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn fún gbogbo àwọn ènìyàn tó yẹ pé wọ́n wà níbẹ̀ tí wọ́n wá ń gbìyànjú wọ́n fẹ́ jáde kúrò níbẹ̀ kí lẹ lérò pé wọ́n lè ṣe? Báwo lèèyàn ṣe lè fi ẹgbẹ́ òkùnkùn sílẹ̀? Tó bá ti yá wọn láti fi ẹgbẹ́ lẹ̀ wọ́n á fi sílẹ̀ nítorí pé kò sí ẹni tó fọ́ọ̀sì wọn wọnú ẹ̀. Kán bá rẹ́dí àti kúrò nú ẹ̀ kán bá Elédùmarè sọ̀rọ̀ kán bá Ọlọ́run wọn sọ̀rọ̀ kán bá ọkàn wọn sọ̀rọ̀. Ó dàbí ẹni tó ń mu sìgá àbí tó ń mu gbó ẹ wá lẹ́ fẹ́ ní kó fi sìgá lẹ̀ àbí kó fi gbó lẹ̀ tí ò bá fi lẹ̀ kò lè kú ònú ayé ẹ̀. Àfọwọ́fà ara wa ló pọ̀ sí àwa là ń fọwọ́ fa aburú sún ara wa. Tó téèyàn bá lóun fẹ́ fi nǹkan lẹ̀ tó bá ti determine inú ọkàn ẹ pé this thing I will stop it ó máa stop ẹ̀. Determination ló matters a lot. Determination. Bẹ́ẹ̀ ni. Bàbá ṣùgbọ́n ìsọ̀rọ̀ kan fún mi ẹni pé nígbà tí ẹ̀yin náà fẹ́ filẹ̀ ẹni pé ó tó stage kan àwọn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ yín wọ́n bẹ̀rẹ̀ sí ń wá yín kiri. Kò sí rọ́nú ẹ̀ ṣùgbọ́n determination mi borí wọn. Báwo lẹ ṣe jàjà yẹn tẹ́ fi bọ́? Ọlọ́run ni kò ń ṣe mí. Ọlọ́run ni nígbà tí wọ́n fèsì mi wọ́n bá mi sọ tí mo ní mi ò ṣe mọ́sẹ̀ wo lágbájá wo tàmẹ̀dù wo kíní wo làkàṣègbè wọ́n ti kú nígbà tí mo sọ bẹ́ẹ̀ inú àwọn tó wá bá mi inú wọn náà yí padà inú àwọn tó wá bá mi inú wọn ò yí padà but today ara àwọn tó yí padà bó tẹ̀ jẹ́ pé inú wa ti kú mo sì máa wá bíi mẹ́rin kan tá a ṣe ń ríra tì náà tó dẹ̀ ṣe wà. Bàbá ẹ ṣeun gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ torí mo ti rí àwọn kan náà tó yẹ pé wọ́n ṣẹgbẹ́ òkùnkùn yìí wọ́n ní nígbà tó tó àsìkò tó yẹ pé àwọn náà rò pé àwọn náà fẹ́ filẹ̀ wọn ò jẹ́ káwọn sinmi kódà wọ́n kúrò ní agbègbè táwọn ń gbé wọ́n lọ lùbòmíì. Bàbá ǹjẹ́ ṣé fún àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá lórí ọ̀fẹ́ láti tẹsẹ̀ ilé ìbọ̀ bí ìgbà pé kọ́ lọ ṣọ́nà kọ́ bá wòlíì bóyá kọ́ da kọ́ ṣiṣẹ́ ìkórìíra sí wọn lára tó yẹ pé tí àwọn ènìyàn bá dé
wọ́n kọ̀ kórìíra wọn ǹjẹ́ ṣé nǹkan ẹ̀ ṣó nítumọ̀ ṣó yẹ kí ó tó bẹ́ẹ̀ kó tó ṣe bẹ́ẹ̀ àbí ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀. tí ò bá pààyàn rí ó wà easy láti kúrò nínú ẹ̀. tí kò bá pààyàn rí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti pààyàn rí ẹ̀jẹ̀ yẹn máa béèrè o kò sí bó ṣe lè ṣe ó máa béèrè. kódà tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọba ń kọ́. bàbá a máa ń sọ pé a máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run gbogbo wa nígbàgbọ́ pé Ọlọ́run dáríjì wá. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ṣé n tó ṣe ṣó lè ṣe é gbàgbé. Yorùbá máa ń lọ wọ́n bọ̀ wọ́n pa òwe kan ẹ̀ nígbà wọn yẹn pa. wọ́n ní imí tíntín létí àwo gbẹ̀gìrì tó o bá nu imí yẹn kúrò ṣé ìtọkùn ẹ máa kúrò nù ẹ̀. ìgbàkigbà tó bá ti rántí ká ìgbẹ́dẹ̀ yìí kíní yìí o ẹ̀rí ọkàn máa ìdọ̀tí inú yẹn máa nǹkan yẹn máa irritate ẹ wàá gbélẹ̀ ò ní fẹ́ jẹ́ mọ́. bí ọ̀rọ̀ cultism ẹni tó ti pààyàn tó ti lead front tó lọ pààyàn ẹ̀jẹ̀ yẹn máa béèrè. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè pé bóyá kán ṣáájò àbí nǹkan kan ẹran kórìíra ò ní pé kán fi sílẹ̀ lẹ́yìn kan ṣe àjò ìmójúkúrò pé kán bá rí kán mójú kúrò irú yẹn wà pọ̀ pé kán ṣe ẹran kórìíra owó ogun á kórìíra ẹ̀ ayé á kórìíra ẹ̀ tọ́ bá dẹ̀ ti ń kórìíra èèyàn ńkọ́ ó ti dòkú nìyẹn Ọlọ́run má jẹ́ kán kórìíra wa. àmì àṣẹ Ọlọ́run ẹ ṣe bàbá ẹ ṣeun gan àwọn bíi tí ẹ mẹ́nu bà nínú ọ̀rọ̀ ayé yín tí ẹ dẹ̀ bá wa sọ yìí bàbá ó jẹ́ nǹkan tó yẹ pé yes mo mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá wò wọ́n á rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé bẹ́yìn náà ti ṣe sọ̀rọ̀ pẹ̀lú experience yín mo mọ̀ pé yes àwọn èèyàn á kẹ́kọ̀ọ́ láti bẹ̀. ṣùgbọ́n bàbá ká tún tẹ̀síwájú torí nínú àwọn nǹkan tí ẹ ṣàlàyé fún wa pé ẹ ti ṣe ọlọ́dẹ rí dáadáa nínú ìgbà tí ẹ ṣe ọlọ́dẹ kódà ẹ tútù rí àwọn nǹkan tó yẹ pé yes tí àwọn àjọ̀nú fi ta yín lọ́rẹ bàbá nígbà tó máa ta yín lọ́rẹ yìí ẹ rí àwọn nǹkan yìí tí nǹkan yẹn jábọ́ ṣé ẹ̀yin gan fúnra yín ṣé ẹ wẹjú ni ẹ fi rí pé nǹkan jábọ́ sílẹ̀ àbí báwo nìkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan. ẹ ṣeun gan tí àlùjọ̀nú bá fẹ́ fún yín ní nǹkan tí ò bá fẹ́ fún yín ẹ lè rí ọ̀rọ̀ wíwẹjú ọ̀tọ̀ tí wọ́n bá fẹ́ fún yín ní nǹkan tó bá fẹ́ kẹ́ rí ẹ máa rí tó wọ́n bá fẹ́ kẹ́ rí ẹ ní rí ẹni tó bá fẹ́ fún yín wọ́n máa fẹ́ kẹ́ rí bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ wíwẹjú kò ṣe wíwẹjú ṣàṣà ni ọlọ́dẹ tó jẹ́ ògbójú ọlọ́dẹ tí ò wẹjú. bàbá dórí ibẹ̀ ká ṣiṣẹ́ díbẹ̀ ṣàṣà ni ọlọ́dẹ tó jẹ́ ògbójú ọlọ́dẹ tí ò wẹjú. nítorí pé abàmì ni àwọn ẹran tá à ń bá pàdé nùgbó oríṣiríṣi àlùjọ̀nú là ń bá pàdé lọ́sàn-án ó ní àwọn tó ń rìn lọ́sàn-án báyìí tó ń forí rìn lọ́sàn-án báyìí tẹ́yìn ò lè rí táwa lè rí. ó ní àwọn ọjà míì tó yẹ pé ẹsẹ̀ bá wọnú ọjà míì báyìí àwọn òkú ló ń ná ó ní míì tó yẹ pé bẹ́ẹ̀ sẹ́ máa rí wọn tó máa sorí kodò báyìí tó máa gbọ́mọ pọ̀ lẹ́yìn tó máa rìn tẹ́ẹ̀dẹ̀ ní rí wọn tẹ́ẹ̀ ní mọ̀ ẹ̀rẹ̀ jẹ́ máa fẹ̀gbẹ́ gbára yẹ ẹ̀ ní mọ̀. àwọn ẹran míì máa chéǹjì dèèyàn máa wọnú ọjà wá tajà ọ̀rọ̀ fíìmù kọ́ ọ̀rọ̀ táwa ti rí rí ni. ànígbà míì èmi fúnra ara mi mi ò ń gẹ́ta ara mi orí ẹ̀ ni mo ṣe ń mu ọtí gbogbo ìgbà àwọn ẹlòmíì máa ń wò pé ó sọjà máa ń mutí gan then kò ọtí òun pa ọtí òun pa yín pé máa kọ́kọ́ ọtí mu burúkutu mo fi kọ́ tí mu burúkutu lẹ́yìn burúkutu mo fi ẹ̀sìn ní fi ṣìnáàpù bàbá mi kan wà ní Ṣàgámù ìbà bàbá olórí kìnnà ọmọkùn wọ́n máa ń pe bàbá yẹn ní bàbá olórí kìnnà tí ọba bá kú àbí olóyè kan kú wọ́n máa ń gbé òòṣà yẹn jáde bàbá yẹn ló tírèènì ẹ̀mí àwọn ojú mi ti rí ọbẹ̀ bá dé Ṣàgámù ẹ̀ bá béèrè ó sójà wọ́n á sọ fún yín pa ìgbésí ayé mi èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ federal government gbé mi fún wanted nínú ìlú Ṣàgámù yìí náà ni ọlọ́dẹ náà la lọ ṣe bẹ́ẹ̀ ni ọlọ́dẹ la lọ ṣe ní Ṣàngíṣà Magodu estate lọ́dún yẹn táwọn olè bá fẹ́ wá rọ́ọ̀bù nílùú yẹn wọ́n máa ń sọ fún wọn pé àwọn ń bọ̀ ní aago 6 ìrọ̀lẹ́ o wọ́n máa wá láago 6 ìrọ̀lẹ́ wọn á rọ́ọ̀bù. ìyẹn ní Ṣàngíṣà yẹn. bẹ́ẹ̀ ni
ọ̀rọ̀ tí mo sọ fún yín gbogbo tí mo sọ fún yín nípa ọdẹ àbí nípa vigilante ẹ lọ Ṣàgámù kẹ́ lọ confam ẹ kò sí rọ́nù ẹ lọ sí Makun kẹ́ béèrè Makun Palace kẹ́ béèrè àwọn vigilante tó wà bẹ́ẹ̀ ní ẹjọ́ èèyàn kan pa irọ́ kan fáwọn yín o mo ṣe iṣẹ́ kan ní ìlú yẹn iṣẹ́ méjì ni tó mi Ìkòròdú Ṣàgámù ó ń ṣe iṣẹ́ kékeré nínú ọlọ́dẹ àkọ́kọ́ ni ìyẹlẹ tí mo sọ ti Ṣàngíṣàì engineer Oyewole is the supervising is the caretaker chairman local government ní ọdún náà lọ́hùn tí wọ́n ní àwọn olè ń disturb Magodo estate àwọn ń ṣe caretaker chairman bí Magodo náà ń gbé ọmọ ìlú Ìṣàgámù ni wọ́n jẹ́ wọ́n wá ní wọ́n ní the security vigilante pé wọ́n máa ń gbọ́ pa vigilante Ìṣàgámù ó máa ń dẹ́rù bá àwọn èèyàn wọ́n wá pè mí lọ́dún náà lọ àwọn èèyàn tó wá lọ gbéṣẹ́ yẹn fún wọn ní àwọn ò lè ṣiṣẹ́ yìí o ọ̀rẹ́ mi tí mo sọ pé olóyè yẹn ló wá dáhùn pé oníyàn kan ó sojà ó máa gbaṣẹ́ yẹn mo dẹ̀ náwọn tíìmù OPC tí mo kó jọ Ṣínà Ṣẹ́gun Fatai Raimi àwọn bíi méje ń gbà yẹn àwa gbà wọ́n wá invite mi fún iṣẹ́ yẹn mo dẹ̀ gba iṣẹ́ náà wọ́n ń san 80,000 fún wa lóṣù lójóṣù kan lọ́tà bí operate ìlú yẹn o ọ̀rọ̀ tí mò ń sọ ṣe ìkọ̀ kékeré o police station Ṣàngíṣà àjọ jà síra wa ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ́dún náà lọ́hùn. ló fàjà bàbá. ẹ ṣeun nígbà tá a dé ìlú yẹn wọ́n invite gbogbo àwọn baálẹ̀ wọ́n ní baálẹ̀ ìlú yẹn wọ́n invite àwọn landlords a ṣe meeting pẹ̀lú wọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo sun eléwé ẹran fún 14 days wọ́n wá introduce wa sí àwọn landlords pé àwọn tí kọ́ àwọn vigilante wá láti Ṣàgámù pé so wọ́n mọ̀ wá àwa fún wọn lófin ìlú yẹn ẹjọ́ ní estate yìí o aago mẹ́wàá alẹ́ la máa bẹ̀rẹ̀ a máa dé ní aago mẹ́sàn-án alẹ́ la máa bẹ̀rẹ̀ vigilante wa o oníkálukú wà níwájú ilé ẹ̀ no parading tó bá ti di 12 gẹ́gẹ́ anybody tá bá ti mú a máa dá sẹ̀ríà fún wọ́n dé agree wọ́n bá ètò àwa discussion adẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ìgbà tó dé ọ̀sẹ̀ kẹta òun lè wá rob àtàkò lè bí tíjà ti wá pẹ̀lú àwọn ọlọ́pàá ní lórúkọ náà àtàkò lè tí ò ń sọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tí mò ń sọ yìí 2021 wọ́n gbé mi sínú newspaper gbogbo aṣọ tí mo wà àti ìbọn mi ọta àbọn cartridge mo gbé bẹ́ẹ̀tì ẹ̀ báyìí mo gbé kan cross báyìí mo gbé kan cross báyìí ẹ bá rí mi tí Rambo lẹ́ máa pè mí nígbà tí mo ń ṣiṣẹ́ ní Ìṣàgámù àti vigilante àtàkà àwọn olè yẹn ìbọn wa méjì fọ́ cartridge là ń lò then aṣáàmú olè bíi méjì balẹ̀ after 6 nírọ̀lẹ́ ni wọ́n wá rob wọ́n wá ń pa wá ṣe wá ń Ṣàgámù àṣẹ ń gbé mọ́tò a máa ń ní bọ́ọ̀sì tá a máa ń fi lọ́ta máa fi ń bọ̀ àwa wọ ìlú yẹn wa àtàkì wọn látẹnu gate láti àtàkì wọn àti jọ ń po ìjà wọn àpárá kan náà ọmọ mi àmú méjì balẹ̀ lọ́dún náà lọ́hùn nígbà tó di lóru baálẹ̀ ránṣẹ́ sí wa wípé n tó ṣẹlẹ̀ wípé ká take it easy ìbọn wa tó fọ́ wọ́n máa fún wa lówó ẹ̀ ìgbà àkọ́kọ́ bàbá aṣá sọ̀rọ̀ rọ́pọ̀ nígbà tó máa di nǹkan bí after 6 to 7 láàárọ̀ tá a fẹ́ máa lọ ilé ní interchange láti yà sí Ṣàgámù làwọn ọlọ́pàá mú police dára dúró wọ́n arrest wa kó lè ní wa wọ́n arrest yín kó lè ní wa wọ́n ti gbọ́ information láti inú Ṣàngíṣà yẹn wọ́n ti rédíò pé olè ní wa kan search mọ́tò àwọn search mọ́tò wọn bá bọn ibi tá tọ́jú bọn sí tó o bá wẹjú olè mọ́ pé bọn wà wà ń bẹ̀ a dẹ̀ máa ń fi mọ́tò yẹn bá ti close bẹ́ẹ̀ nídàájí a máa ń fi kó èrò ní gbága a máa fi kó èrò wá sí Ṣàgámù owó tá a bá pamẹ́ la máa fi ń rẹpọ̀ sí mọ́tò tá a bá ń bọ̀ ní ìrọ̀lẹ́ a máa fi ń kó èrò láti express junction Ṣàgámù wá sí bẹ́gà báyìí máa ń kó èrò nìyẹn so wọ́n ṣàgbé wa gbàngbàngbàngbà àtàkì wọn wọ́n yìnbọn wọ́n fèsì wa pẹ̀lú bọn amúrọ̀bà dé àti pàpàpàpàpà Ọlọ́run tọ́jú wa níjọ́ yẹn òkun jẹ́ ìbọn ọ̀ràn kankan náà àwọn ọmọ mi kò ràn mí náà àwọn boys mi fẹ́ release ìbọn mi ní take it easy èmi dẹ̀ ní commandant no nígbà yẹn mo ti jẹ́ bàbá Oòduà ní OPC wọ́n wá sọ fún àwọn boys mi pé kọ́ máa yìnbọn ìjọba ni wọ́n ajá bá wọn sọ̀rọ̀
àwa challenge wọn pé OPC ni wá then vigilante ni wá ní Ṣàgámù wọ́n béèrè ID card méjì ayọ́ jáde security ni wá ní Magodo Estate Sangisha àìṣe close là ń bọ̀ nílé wọ́n bá wa fà á wọ́n gbé wa dé police station Ṣàgámù police station wọ́n investigate wọ́n ṣe gbá wọn lọ sọ́dọ̀ àwọn vigilante wa oníkan vigilante òfin bàbá yẹn sójà ní commandant wọ́n ní àwọn ò mọ̀ wá makun la wà lóòótọ́ wọ́n ní makun vigilante ni wá bá ṣe ń sọ vigilante head of vigilante wa bàbá Ajáde wa ìyẹn wá ní makun ó wá sí station ó lóun mọ̀ wá àwọn tó gbé contract wọn ní àwọn làwọn gbéṣẹ́ fún wa la fi lọ sí Magodo Estate pé ọlọ́dẹ ni wá lóòótọ́ ìjọba ọgbà wọn gbé wa ó di eléwé ẹran ọ̀rọ̀ tí mò ń sọ ṣọ̀rọ̀ kékeré 2021 àfà ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta àgbà tó di ìjọ kẹrin nínú German set tán tì wá mọ́ àti fẹ́ẹ̀ lù wọ́n pa ń bẹ̀ ẹ̀rọ àtàwọn boys mi ajá gidi gan n tó ṣẹlẹ̀ sí mi mò ń sọ ọ̀rọ̀ yóò ṣe é bò nígbà tó yá wọ́n wá kó wa jáde ńbẹ̀ wọ́n náà fẹ́ lọ parade wa after 3 days wọ́n fẹ́ lọ parade wa pé ó lè ní wa a dẹ̀ pa ológbò kan lọ́dún yẹn náà ológbò ńláńlá yìnbọn fúnpá tó lè di pé nígbà tá a ti jàjà pẹ̀lú àwọn olè tán tá a ti ṣẹ́gun tó di ọwọ́ òru ní kọ́bí after 3 a pa ológbò yẹn náà ológbò yẹn pẹ̀lú nǹkan tó kó bá wa ológbò yẹn wà ní oyún àṣà àpàṣà àṣọgbólógbò àgbà lápá ológbò àgbà bẹ́ẹ̀ni wọ́n gbé wa dé ilé ẹran pẹ̀lú ológbò yẹn wọ́n gbé mi báyìí papers TV station wọ́n gbé mi báyìí ni tán gbé mi gbàgàdà pé àwọn olè confam arm robber ìbọn tí òun ṣe tiwa wọ́n lé ẹ̀ sílẹ̀ báyìí wọ́n ní kó fi padrede wa pé àwa la ní mi ò mórúkọ assistant commissioner of police nígbà yẹn tí wọ́n wà ń bẹ̀ nígbà yẹn mi ò rántí orúkọ yẹn mọ́ wọ́n yẹn ní kó parade wa ń bá bẹ̀ sí ní pariwo bá nínú excuse me we are not an arm robber must people just be parading us as an arm robber bí ọlọ́pàá ṣe ní wow arm robber speaking in English mo ní excuse me I'm not a non-entity I'm not a non-entity I'm not an illiterate we are with security agency called a vigilante in Ṣàgámù we support the motion of you policemen to kill the armed robbers and you are now parading us as an armed robber sípì yẹn wá gbọ́ lókè ọba ní ẹ́ẹ́sì ó yẹ pa kámẹ́rà yẹn wọ́n invite wọn wá sókè you talking come up officer bring him upstairs excuse me lọ́dún náà lọ́wọ́ wọ́n invite wọn lọ sókè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní béèrè kí ló ń ṣẹlẹ̀ ń bá narrate bí story ṣe rí níwájú ọlọ́run àtẹ̀wé lórí tébù yẹn petition tí wọ́n kọ láti Ṣàgámù bẹ́ẹ̀ni ó lé ní 200 pieces pé wọn gbọ́dọ̀ jẹ́ ká wálé ọkọ̀ pa wá sọ̀hún ni o pé ṣóhun nìkan ni láti Ṣàgámù bẹ́ẹ̀ ni torí ńgbà tí mo ṣe vigilante bẹ́ẹ̀ òkìkí mi kan bàbá mo bá àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń ṣe vigilante ò bàtọ́ ọlọ́run kẹ́ mi. bọ àwọn vigilante ẹgbẹ́ yín ló ń kọ petition bẹ́ẹ̀ ni òun ṣe pé ará ìlú àwọn tó fin bẹ́ẹ̀ ni lọ́dún yẹn ọ̀rọ̀ tí mò ń sọ ìṣọ́ rẹ̀ kéré wọ́n padà lọ sí ibi tá a ti ń ṣiṣẹ́ wọ́n lọ ṣe investigation wọ́n arrest chairman local government caretaker chairman tí mò ń sọ yẹn wọ́n arrest máa yẹn ẹnjìnà Oyèwọlé lọ́dún náà lọ́hùn. ẹni tó gbéṣẹ́ Ṣàngíṣà yẹn fún yín. bẹ́ẹ̀ ni orí ilé wọn la máa ń tọ́jú bọ́ sí àwọn ló ń rọta fún àwa ń gbébọn. kéèsì yẹn ò ṣe kéèsì kékeré o a lọ kóòtù lórí ẹ̀ on the 15th njọ́ tó pé 15 days ní ibẹ̀ wọ́n rí fáwọn lọ sí court náà ti gba bail wa. kí n fẹ́ fàyọ ni pé àtìgbà yẹn mo ti ń fèsì problem ní Ṣàgámù. aṣá win kéèsì yẹn ṣá kéèsì yẹn bẹ́ẹ̀rì dè ní lẹ́yìn yẹn ìmí tún ṣẹlẹ̀ wọ́n tún gbé kéèsì mi wá wọ́n gbé kọ́ńtrátì mi wá láti inú after Sango bàbá yẹn police kéèsì yẹn ti wà ní police station Pelu police station wọn ò rí owó yẹn gbà bàbá yẹn wọ́n gbá bọ̀bọ̀ kan ní 419 owó yẹn worth 7 million lọ́dún yẹn lọ́hùn yẹn náà 2022 ó dà pé 2001 ní tó ṣẹlẹ̀ 2002 ní ilé ìṣẹ̀lẹ̀ lọ́dún náà lọ́hùn náà bá pè wọ́n bá tún gbé kéèsì yẹn wá sí Ṣàgámù pé àwọn vigilante yẹn bóyá lè bá wọn gbowó àǹtí ẹni yẹn wà ní Ṣàgámù ló wá fa kéèsì yẹn wá pé àwọn vigilante Ṣàgámù gbóná wọ́n bá gbé kéèsì yẹn wá wọ́n tún gbé wá sọ́fíìsì wa ní Makun vigilante office nígbà tó ń gbé wá
èmi dẹ̀ jẹ́ àná sí ọba àná àbúrò ọba àná mo fẹ́ nílùú Ṣàgámù Yétúndé lórúkọ ọmọbìnrin yẹn ń jẹ́ ó bímọ obìnrin kan fún mi Dorcas lọ́dún yẹn lọ́hùn wọ́n bá ní wọ́n gbéṣẹ́ yẹn dé gbogbo wọn bá tún láwọn ò lè ṣiṣẹ́ yẹn àwọn kan bá dáhùn pé ó sójà ló lè ṣe é wọ́n bá tún wá pè mí wọ́n tún gbéṣẹ́ yẹn dé mo ní kí lẹ fẹ́ wọ́n ní wọ́n ṣe máa mú máa yẹn láti ọ̀hún yẹn wá torí babaláwo ní eléégún ni bàbá yẹn ó dẹ̀ ní oògùn wọn náà àwọn ọlọ́pàá ti ń lọ ọbẹ̀ wọn ò rí mú police station Sango ti lọ wọn ò rí gbé police station Ògìjò police station mọlógìjò Kétu police station ti lọ ọbẹ̀ wọn ò rí gbé àwa padà lọ sí ìjọ tí mo á gba iṣẹ́ yẹn mo wá ní mo fẹ́ lọ rí àwọn station tí wọ́n ti lọ kí n lọ gbọ́ information mo wá gbàbẹ̀ lọ mo identify ara mi as a vigilante láti Ṣàgámù wọ́n fún mi support pé kí n go ahead pé but àwọn ti gbìyànjú àwọn ò rí mú mo ní màá bí tá a dó yẹn ti ṣiṣẹ́ fèmí rè o. Àdó tí ẹranko bẹ́ẹ̀ni tó fún yín yẹn. bẹ́ẹ̀ni mo dira mo gbóhùn lọ nígbà tí a máa fẹ́ dé ìlú yẹn mo disguise mi ò wọṣọ bíi vigilante àbí kankan aṣọ ara báyìí náà mo wọ̀ wọ́n sọ fún àwọn ọlọ́pàá yẹn pé kó change mọ́tò wọn àwa gbé kabúkabú agbèwọ̀ ìlú yẹn bóyá mo lè dá ìlú yẹn mọ̀ mọ́ bí Àwórì ni wọ́n jẹ́ ń bẹ̀ ìlú yẹn àgbàlá yẹn tóbi gan débi pé tẹ bá drive mọ́tò bí mọ́tò 200 bá wọbẹ̀ tírélà tó bá ń tọ̀n ó lè tọ̀n bàbá yẹn jókòó sórí àgbàntara báyìí ó relax ó níkùn kò wẹ̀wù ó wọ kẹ̀mbẹ̀ wá ṣe park mọ́lẹ̀ báyìí tí a bá fi wọlé báyìí wọ́n dẹ̀ ní tí a bá yẹn bá ti wọlé à nílè rí mú torí mi náà mo ṣe findings tó gbéra máa ṣílẹ̀kùn mọ́tò báyìí tí a bá yẹn dídé báyìí kókó wọlé báyìí mo kàn block ẹ̀ mẹ́nu ọ̀nà ni àbáyé bẹ̀rẹ̀ sí ní ju òun lẹ̀ mí náà ń bá sọ àjọ ń pò béèrè mo gbé àbáyé dé Ṣàgámù bàbá náà sùn pa báyìí mo gbé dé Ṣàgámù owó tí mo charge wọn yẹn wọ́n san owó iṣẹ́ mi fún mi 200,000 mo charge wọn dẹ̀ san owó iṣẹ́ mi fún mi but mission mi ni pé lọ gbé wá kò dẹ̀ gbé wá sí tó bá ti débí gbogbo iṣẹ́ tó kù sí ọwọ́ ọlọ́pàá àti vigilante wa lọ́fíìsì lẹ́mẹ̀ so mo ṣiṣẹ́ mi mọ́tò tí wọ́n gbà gbogbo àwọn tó jẹ́ ṣe fọ́wọ́ náà wọ́n rí gbogbo wọn mú pẹ̀lú bàbá yẹn lẹ́yìn tẹ́mi tí mú bàbá yẹn gbogbo àwọn tó kùn ọ̀dọ̀ wọn gba mọ́tò yẹn ọ̀tọ̀ owó yẹn bóyá wọ́n wá gbowó yẹn tán mi ò lè sọ ara àwọn iṣẹ́ méjì tí mo ṣe ní Ìṣàgámù tó ní ìkìmí nǹkan méjì tó wà lọ́wọ́ mi ẹ̀bùn ni mo rí gbà ni mo rí kan gbà lọ́wọ́ èrè mo dẹ̀ rí kan gbà lọ́wọ́ àlùjọ̀nú kan ni àlùjọ̀nú ọ̀rọ̀ nígbà tí mo wà ní Ṣàgámù tí mo ń ṣe vigilante 2010 fíìmù ló gbé mi dé Ṣàgámù tí mo dẹ̀ tẹ̀dó síbẹ̀ nígbà tí mo tẹ̀dó síbẹ̀ mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi unfortunately mo bá àwọn ọlọ́dẹ pàdé àwọn ọlọ́dẹ àjọ lọ sóko ọdẹ aṣọdẹ nígbà tá aṣọdẹ apẹran ajẹun àámu bí ṣàṣẹ ń live life mi pẹ̀lú wọn lọ́nbẹ̀ nìyẹn ọ̀rẹ́ mi kan wà Olóyè là ń pè èmi ń kọ́ wọn ní tíátà àwọn ń kọ́ mi ní bá ṣe ń ṣọdẹ àlérì ó sójà which is èmi then Thompson babaláwo nìyẹn bá ṣe kóra wájọ nìyẹn tájọ ń ṣọdẹ tájọ ń ṣe fíìmù lọ́dún náà lọ́hùn ní Ìṣàgámù express road à ń pè bẹ́ẹ̀ ní Ẹwú Olúwo àwọn olè wá rọ̀bù wọn ní chọ́ọ̀chì kan ní inú Ẹwú Olúwo yẹn wọ́n wá yan àwa mẹ́rin yẹn pé àwa ni ká lọ ṣọ́ wọn níbẹ̀ lọ́dún náà lọ́hùn 2010 March 18th mi ò lè gbàgbé déètì yẹn ọjọ́ má lè gbàgbé ni fún mi a wà ní inú ibẹ̀ yẹn ní òru láago 2 òru ètò ọba gbọ̀n mi bá ṣeré kúrò pé kí n ṣeré lọ mo rí àgbàdo kan ní orí fẹ́ǹsì àgbàdo yẹn máa ṣe ìtọ́ báyìí mo ṣe bẹ̀rẹ̀ tí mo dọ̀jẹ̀ kí n wọ́n ìbọn fún ni mo gbọ́ tí nǹkan yẹn ń kùn bọ̀ lẹ́yìn mi ni máa yí ẹ̀yìn padà ó jẹ́ ọ̀rọ̀ ọ̀nù igi ó ga ojú kan ló ní láàrin orí báyìí ọ̀rọ̀ eré kọ́ ni tí mo sọ ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo ń sọ yìí òtútù mú mi orí mi wú ó wá síbi ẹ̀gbẹ́ mi mo wọ ọkàn mo wọ àwọn kejì mi wọ́n ti sùn lọ ọdún náà lọ́hùn ó ju nǹkan náà lẹ̀ ó dẹ̀ kùn ó lọ ìgbà tí máa débẹ̀ ó jẹ́ ìwo ẹtu pẹ̀lú aṣọ pupa
àṣẹ ni wọ́n fún mi ní o àlùjọ̀nú ló fún mi. Látọdún náà mi ò rí igbó tí mi ò lè wọ̀, mi ò rí ọdẹ tí mi ò ṣe. Mo lọ sí Ìsẹ́yìn òkè o mo lọ ṣọdẹ níbẹ̀ ó gba yìí wálé mi. Kí mo fẹ́ try àti fàyọ ní pé a lot of nǹkan ṣẹlẹ̀ láàrin àwa orí ìtàgé ṣùgbọ́n mi ò rí ibi tí èmi Rafiu ọmọ Adébáyọ̀ aka Osoja tí mo wọ̀ tí mi ò gbà yìí. Aṣọ yìí aṣọ ọ̀wọ̀ ni mò ń fi ń wọ̀ ní gbogbo ibikíbi tí bá wọ̀ wọ́n fẹ́ mi towó tọmọ ni kò ń ṣèmi náà orí ọ̀fẹ́ Ọlọ́run ni àti àwọn nǹkan tí mo ti bá pàdé. Mo fẹ́ fi àkókò ìfi sọ fún wa pé ẹbọra tẹ́ ń wò yẹn àbí àwọn àlùjọ̀nú tá à ń wò tí inú ẹ̀ bá mọ́ ó máa ríre gbà lọ́wọ́ wọn. Má ṣiyèméjì má dẹ̀ ṣe ọmọlàkejì ẹ láburú. Àwọn ẹranko tẹ́ ń wò yẹn èèyàn bíi tiwa ni wọ́n Ọlọ́run dá wọn ní ìdá kan ni tí ó bá súnmọ́ wọn wàá rí gbà lọ́wọ́ wọn. Ọlọ́run á gbàdúrà wa eléyìí kéré nú ìrìn àjò ayé mi ṣùgbọ́n mo fẹ́ kí a mọ̀ wípé nǹkan wà nú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ nú ayé. Èmi Rafiu ọmọ Adébáyọ̀ Ọládipúpọ̀ aka Osoja ojú mi ti rí o inú ayé ojú mi rí tí ẹ bá bi mí màá rí wí. Thank you. God bless you. Ẹ ṣeun gan-an, ẹ ṣeun gan-an. Ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ẹ dẹ̀ ti sọ àwọn nǹkan tó yẹ pé nínú àwọn nǹkan tẹ́ ti bá pàdé nílé ayé àti pé nígbà tẹ́ lọ dọdẹ ẹ ti ṣàlàyé fún wa. Ṣùgbọ́n níbi tí màá ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè mi ni pé ẹ sọ nǹkan kan ẹni pé ẹ ti ṣẹgbẹ́ òkùnkùn rí ó pẹ̀lú nǹkan tí wọ́n ṣe lé yín kúrò ní iléèwé gíga. Bàbá a ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òkùnkùn ní ìlú tí a wà. Bàbá ewu gọ́gọ́ lẹ́yìn ṣe ń yàn ìgbọ̀jọ̀ tó fi dín pé iléèwé gíga. Excuse me. Ẹyẹ fatality ni mo jẹ́. Mo jẹ́ kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ní 1984-85 ní Lásùn. 200 level ni mo wà. Wọ́n initiate mi ní 100 level. Fẹ́mi Kegite la fi wọlé torí mo like Kegite gidi gan. I'm one of Kegite members. When I cut my tail, formerly I'm a lion in the zoo without cutting my tail. But unfortunately for me, when I cut off my tail, the initiating here coming kò ju 3 weeks interval. Ni wọ́n initiate me through a friend, Thompson Akedayomi. He's a good tight friend of mine. Kọ́lọ́n fọ̀run kẹ́ ó ti kú báyìí. Ọdún tí wọ́n rusticate mi, ọdún yẹn ni wọ́n lọ́ mú balẹ̀. Ó pẹ̀lú nǹkan tó dẹ́rù bà mí tí mo fi yẹra. Lọ́dún tí mo sọ yìí, ẹyẹ ò rí káàkiri bó ṣe rí yìí. Ní external pé bóyá à ń rí àwọn ọmọ aláta ọmọ bíríkìlà. No, nothing like that nípa cultism then. Máa pè ní society kan tó máa ń ranra wọn lọ́wọ́ ni. Ní ìgbà yẹn. If I'm not mistaken, when they initiated me, they called me wọ́n ní faculty science ló bí cult jáde. Because wọ́n yẹn like me now on a lot of things. So torí pé mo wà confused because mo stubborn. But torí pé mo stubborn yẹn, tí wọ́n bá fẹ́ bá mi jẹ èèyàn bíi 4-5 ló máa ń attack mi nìkan èèyàn kan ò lè rí nínú. So wọ́n á wò pé irú ilé tó wà radical yẹn jẹ́ ká mú mọ́ra. Ni ọ̀rẹ́ mi yẹn fi wá bá mi. So ó jẹ́ kó yé mi pé ẹgbẹ́ yìí wà fún ìrànlọ́wọ́ fún ara wa. Then the
lecturer bá fẹ́ misbehave pẹ̀lú result wa àbí nǹkankan àbí assignment wa pé wọ́n máa ń dá sẹ̀ríà fún lecturer yẹn àmọ́ tó bá yẹ pé mo support o. That is when I come in. But later mo rí pé ká máa lọ face another school. Bóyá inú student wa lọ fún ọ̀bẹ nǹkan ní care guide wọ́n wá bà ojú ọ̀rẹ́ wa kan jẹ́ wọ́n máa gbé ìjà yẹn wá sínú school wọn wá sọ fún wa máa lọ sí another university lọ bá wọn jà especially akọkà la máa ń bá pò tẹ́lẹ̀ ńgbà yẹn lọ́dún náà lọ́hùn. So unfortunately for me nígbà tí ojú mi máa là ìgbà tán pa ọ̀rẹ́ mi yẹn ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi because wá gbó mi ní máa pè òun oró adíkà gan ojú èmi lọ ó dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ó mọ̀ nípa ọ̀nà cultism yìí nígbà yẹn ó jẹ́ ẹni tó yẹ pé ó fún mi ní ìgboyà ìgbà tí bá gbó mi dẹ̀ ti balẹ̀ ẹjọ́ kí ló fẹ́ kù fọmọṣẹ́ then kò ju 3 months tàbí yẹn ni wọ́n rẹ̀ sí kéètì ní school mi ò fọ́dà mọ́ ọ mo bá ìgbésí ayé mi mo lọ join ní conductor mo lọ ń ṣe conductor to live my living life so láti ìgbà yẹn ẹgbẹ́ òkùnkùn kò bá mi lára mu bí ojú mi rí o àwọn guys wọ́n wá mi kiri n tí mo ń sọ ẹ̀ kò yẹ kí n sọ lórí afẹ́fẹ́ but ìrírí ayé ni I am more than 60 years today so kí ló fẹ́ mú mi tí mi ò ní lè sọ ohun tójú mi ti rí. Mi ò gbàdúrà kí àwọn ọmọlẹ́yìn mi kan wọ ẹgbẹ́ òkùnkùn ìdí ni pé n tá a pè nígbà yẹn kọ́ lórí mọ́ nísìn àwọn ọmọ ọ̀sìn wọn ní ẹ̀mí ìdáríjì ní ayé ìgbà yẹn ẹ̀mí ìdáríjì wà advice ara wa ká gbọ́ síra wa lẹ́nu wà ńgbà yẹn ìbẹ̀rù wà láàrin wa ńgbà yẹn ṣùgbọ́n nísìn ìbẹ̀rù ò sí mọ́. I'm sorry to say níwọ̀nba agbára tí Ọlọ́run fún mi àti tí nǹkan fún mi táwọn nǹkan fún mi mi ò lè fílẹ̀ fún ọmọ mi nísìn nítorí inú àwọn ọmọ tá a ní nísìn tá a bí nísìn inú wọn ṣòro lẹ́dàá hardly tẹ tó lè rí babaláwo àbólóògùn kan àbálágbára kan tó máa gbé agbára lẹ̀ fún ọmọ nítorí pé àṣìlò náà máa ń lò ó pọ̀ gidi ṣé ìrírí mi lórí ọ̀rẹ́ tí mo finú tọ́ tó bà ojú mi jẹ́ mo ní agbára àti bà tiẹ̀ jẹ́ ṣùgbọ́n tí n bá ṣe ó máa kàn mí lọ́la ìdí nìyí tó yẹ pé yes téèyàn bá ní agbára kó má ṣìlò torí ẹni kọ́ torí ọ̀la. So I never think going back to my past because if I should think the way I live my life past mi ò ní gbàdúrà kí n bí ọmọ bí ìgbésí ayé mi. Ẹ ṣeun gan bàbá nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ti bá a sọ torí ẹ ti bá a sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ fi yé wa ní pé ní ìgbà kan nígbà tí ẹ bẹ tẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn yìí ẹ ní pé ẹ ṣì rántí pé àkọkà ló dàbí pé ibẹ̀ lẹ ti máa ń jagun jù. Bàbá ǹjẹ́ ṣì rántí inú àwọn ogun tẹ́ jà tó yẹ pé ẹ bá yìí rántí ẹ ṣì máa dúpẹ́ pé Ọlọ́run sì fún yín lórí ọ̀fẹ́ láti wà lọ́jọ́ títọ́ ni. Ìdí tó jẹ́ kí n béèrè nǹkan yìí ni pé gbogbo ìgbà tí ẹ̀ ń dárúkọ yìí mo sì rántí àwọn ẹ̀gbọ́n mi tó pé wọ́n wà níléèwé ní táìmù yẹn torí mo yìí kéré nígbà yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wọ́n máa ń fi yé wa ní pé sórí wọ́n tútù bẹ̀rẹ̀ o oníkálukú máa sá so mo mọ bí ìgbà yẹn ṣe yí ó ṣe tọ́fù tó àwọn èèyàn tó bá wò kan yìí tó bá ṣe ìrántí wọ́n á máa mọ̀ nǹkan tí à ń sọ yìí bàbá ǹjẹ́ ṣe ìrántí ogun tẹjà àti pé iṣẹ́ tẹ lè ṣàlàyé ẹyọ kan fún wa ìdí tó jẹ́ kí n béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bá ṣe ń pariwo lójoojúmọ́ pé ẹgbẹ́ òkùnkùn òun ṣe ibi tí ọ̀nà wà a ṣe ń rí àwọn ọmọ kan tó yẹ pé wọ́n ti ṣẹ̀ táwọn èèyàn kan ti ṣẹ̀ tí wọ́n wá fẹ́ fi pa ẹgbẹ́ òkùnkùn yẹn àwọn máa gbá revenge torí ẹni yìí àwọn máa torí wọn jẹ ṣùgbọ́n kó lè mọ̀ pé ìjọ tó bá ti wọ̀ ìjọ ẹ̀ ni ọjọ́ ikú wọn ti wà nílẹ̀ bàbá ń jẹ́ ṣèrántí kẹ́ ṣàlàyé fún wa kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn tẹ́ bá lè ṣèrántí ohun tó bí ìjà yẹn jáde
màá fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ sà. Ẹ ṣeun gan. 1998 97/98 February wọ́n ní ọ̀bẹ nǹkan ní akọkà dúkẹ́ gate òun la lọ fún target wa lọ́hùn yẹn ni pé tá bá ti dọ̀hùn àwọn guest tó wà lọ́hùn yẹn a máa fẹ́ bí 4 àbí 5. Unfortunately for us ní ọdún yẹn lọ́hùn ọmọge kan Rónkẹ́ gẹ́gẹ́ máa ń kọrin ó dẹ̀ ń jó ó wà nùkẹ́ guide àṣé ayé ní boyfriend ẹ̀ ní akọkà àwọ̀ òdẹ̀ mọ́ òun ni èkejì mi lọ mú ló fà lọ́wọ́ bóyá fà lọ́wọ́ bí ìyẹn ṣe gbégbá tí fún èkejì mi nìyẹn èkejì mi bá gba ìtì ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń ṣèjà kékeré o afo fẹ́ǹsì akọkà bóyá tóbi tó yẹn asá já sí síríìtì kejì nígbà tó fi ìbọn lé wa tó ráwà kó bọ̀ lọ àkókò kan lọ a kàn lọ pé ká lọ cash fund ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn méjì ló kú lọ́dún náà lọ́hùn Fatai àti Fẹ́mi ọdún tí mò ń sọ yìí ọdún yẹn ní agbára nígbà tá a máa padà dé school níjọ́ kẹta àmàlà sport ní Lásùn ó níbi kan tá a ti máa ń jẹ àmàlà ọmọkùnrin ní àmàlà sport ibẹ̀ láti máa ń jókòó ìjọ́ kẹta ìnáwó wa bọ́ síbẹ̀ ó pẹ̀lú tí wọ́n fi rọ síkéètì mi tí mo sọ yìí ní school àtọdún yẹn ìbànújẹ́ ọkàn ló jẹ́ mo ro àsìkò yẹn sí àsìkò ìgbà tí ọ̀rẹ́ mi kú gbogbo nǹkan yẹn wá rọ́pọ̀ kò sí ijọ́ tí a fi nísinmi ìjà la máa ń jà ìjọ̀gbọ̀n la máa ń fà mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí mo bá purọ́ kí ẹlẹ́dàá kó dá fún mi mo wà ní age of 19 years mo ti mu sìgá ní Ajégúnlẹ̀ Àpápá bẹ́ẹ̀ ní Adéolú mo bá nǹkan à ń pè ní baba Zola mo bá ta ìgboyà tí mo ní yìí náà pé mo ń ṣe cultism ló jẹ́ kí n máa bá ta igbó mo ń ta igbó mo ní máa nǹkan máa ń wá máa ń ra seed igbó business èmi nìyẹn lọ́tọ̀ baba Zola tí mo sọ ó ti kọ́lé o ṣáàmánà gbèrò ní Ajégúnlẹ̀ Àpápá ní Adéolú lọ́dún tí mo ń sọ yìí I was born in Ajégúnlẹ̀ Àpápá there. Saheed Òṣùpá tó ń kọrin kọ́lọ́ máa ń fún lẹ́mìí gbogbo. Àmì àṣọ Ọlọ́run. Tó bá ṣe ìrántí wọn mọ tó ń sọ̀rọ̀ yìí. Lọ́dún náà lọ́hùn wọ́n kúrò ní ọ̀dọ̀ bàbá wọn ní Bádíà lọ́hùn ní kí wọ́n ń porúkọ bíbá ìta tó jáde sí Alábà Sùúrù ta tó jáde síbẹ̀ ní ọ̀nà ilé bàbá wọn yẹn but Ajégúnlẹ̀ Àpápá ń bí ní Adéolú ibẹ̀ ni màmá wọn wà màmá Saheed Òṣùpá lọ́dún náà lọ́wọ́ máa ń wá síbẹ̀ wọ́n máa ṣe jump èmi máa ń lọ máa lù sákàrà ń gbà yẹn mi ìmọ̀ lù yẹn lù rẹ́ra but ìgboyà pé kìíní ní Olódè Apá secondary school yẹn èmi ni second set wà bẹ́ẹ̀ ni Àmùdá second set ní Olódè Apá second ni mo jẹ́ mo ní group kan tí mo kó jáde nígbà yẹn as a security guide a máa ń pè ní Patriotic Youth of Nigerian Corps èmi ní police dog torí nígbà tí mo ti wà ní school mo ti ní owó máa ra police dog máa train ajá police dog máa fi rent fún Oceanic Bank Ecobank lọ́dún náà lọ so máa ń fi ajá mi tó bá ti fẹ́ ṣe entire sport wọ́n máa ń gbà mí as a security máa ń kó ajá mi lọ àsìkò yẹn ni mo mọ Saheed Òṣùpá ìjọ̀gbọ̀n lèmi máa ń pè nígbà yẹn orí ó good in boxing ìjọ̀gbọ̀n lèmi máa ń pè so ó máa ń pè mí ní ẹ̀gbọ́n ló máa ń pè mí nígbà yẹn látọdún tó ti bẹ̀rẹ̀ orin láti pàdé nígbà yẹn tá a pàdé mọ́ a pàdé lẹ́ẹ̀kan rí ní Ìṣàgámù nígbà tí mo wà ní OPC tí mo ń bá Ìmọ́lẹ̀ àwọn àpẹẹrẹ báyẹn ní Ìmọ́lẹ̀ ní Ìṣàgámù OPC ni òun ni leader wa ní Ìṣàgámù
nígbà tó ń kú ó wá play fún wọn lọ́dún Ọlọ́run ni mo wá pàdé ẹ̀ àwọn àjọ sọ̀rọ̀ mo fi ní ṣó rántí ẹ ní báyìí báyìí mo ní agídí ìjọgbọ̀n ó wá wò pé ẹni tó lè porúkọ yìí ẹni tó mọ̀ òun ní kékeré ni so lọ́dún náà lọ́hùn ó pẹ̀lú àwọn ìrírí tí mo ti rí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní ojú mi ti rí tí bá ní kí n máa tẹnu bọ̀rọ̀ stage by stage mo fi live life mi tí mo wà lọ́jọ́ tèmi mo máa ń gbégbá ọpẹ́ pé Olúwa ò ṣe. ọpẹ́ ní fọ́lọ́run bàbá kí tó parí ibi ọ̀rọ̀ cultism yìí ọ̀rẹ́ yín tó ṣaláìsí yẹn tó jẹ́ bí backbone yẹn ṣé lójú ogun ni àwọn náà kú sí ni. ojú ogun ni wọ́n yìn níbọn ni àjọ before ìjà akọkà yẹn bẹ́ẹ̀ni ní tiẹ̀ ti ṣẹlẹ̀ ojú ogun ni kò ń ṣe pé ó kúkú lásán ojú ogun ni. ṣé wọ́n ti gbowó gbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ṣé wọ́n ti lọ́mọ láyé kó tó dé pé. kò sẹ́ni tó bímọ ní gbogbo wa student ni wa I'm talking of age of gbogbo time tí mo sọ yẹn about 18, 21, 22 years of age ta ló ráyè ọmọ bíbí gbogbo time yẹn. lọ́mọ láyé. bímọ gbogbo time táwa ń sọ ta ló ọmọ kẹ living life wa nígbà táwa ń sọ yẹn okay tí n tó bí first born mi 1993 mo bí first born mi ò lálàá pé màá ti ráyè àti bímọ mo fún yàn lóyún ló tẹ́kìn mo ní ya ó máa bí mi ìṣẹ́yún after yẹn mo dẹ̀ ẹlòmíì tún lóyún fún mi again náà mo tún ní mi ò ṣẹ́ nínú school lásùn university náà lájọ wà tí yẹn ti lóyún fún mi ó ní mi ò ṣẹ́ o 100 level nìyẹn wà ń gbà yẹn ó bí ìbejì fún mi ìbejì yẹn ti kú èmi àtẹniyàn fẹ́ra mọ́ so oríjú mi ti rí obìnrin ò bímọ fún mi rárá àtọ́ ọmọ yẹn ka obìnrin 5 6 tó bímọ fún mi. 6 tán. bẹ́ẹ̀ ni. nípa ìgboyà yìí náà ni pé àṣà lágbára òṣọmọ tẹ máa pè ńgbà yẹn tí kò ní dáhùn. bàbá tí ibi ṣe ń sọ yìí bí mo ṣe dàgbà tó yìí ọmọ kéèké ni mò ń fẹ́ ní toast ọmọ àgbàlagbà ní toast ẹni tó ti bímọ young girls lóbi nǹkan wọn tún gbé ńgbà kan wọn ní pé mò ń lu àwọn ọmọ yẹn ni láàrin àwọn onítìátà wa ìwọ̀n ìfòbú mi wọn ní mò ń lò wọn ní àbí mò ń fi nǹkan bá wọn sọ̀rọ̀ wọn fi ń gbà fún mi ó ti tó bá náwó lọ́wọ́ wàá gbádùn ayé ẹ̀ èmi ń náwó fóbìnrin mo ń take care obìnrin that is me ẹ wàá lè rí mi kẹ bá age mate mi kí n máa toast àbí kí n máa fẹ́ láti childhood mi ọmọ kékeré ni máa ń date. bàbá máa padà á bọ̀ sórí ibi torí ibi tó jẹ́ nǹkan tó ń dùn mí gangan. excuse me. òun ni pé a fẹ́ jẹ́ kí àwọn èèyàn ojú wọn là nípa ọ̀rọ̀ cultism because it is getting too much pẹ̀lú bí àwọn nǹkan ṣe ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀sán kankan ẹni lẹ́yìn ìgbà tẹ́ ti wá wà ń bẹ̀ ó ti pé bíi 2 years kẹ́ tó mọ̀ pé ọ̀nà tẹ́ ẹ tọ̀ yìí ọ̀nà parun ni. bẹ́ẹ̀ni. bàbá ṣùgbọ́n mo ti wá ń gbọ́ tí àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan ẹlòmíì aṣẹgbọ́ nílẹ̀ Ìgbò àwa sá kúrò nígbà tó gún dé lọ́hùn bóyá wọ́n fà á lọ́tún wọ́n fà á lósì àwa sá kúrò nílẹ̀ Ìgbò àwa máa bọ̀ wá sẹ́kọ̀ọ́ bàbá ohun tó máa ń yà mí lẹ́nu ni pé gbàrà tó bá dẹ́kọ̀ọ́ kò ní jà kò ní bá wọn ṣe àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹgbẹ́ ẹ̀ tó wà bí tí wọn ò mọ bí wọ́n ṣe initiate lọ́hùn wọ́n máa mọ̀ pé lè yẹ ẹlẹ́gbẹ́ òkùnkùn bẹ́ẹ̀ni. bàbá àmì wo gangan ni wọ́n fi ń dára wọn mọ̀ ṣé wọ́n ń sàmì tó yẹ pé àmì eléyìí tí ẹyẹ bá ti rà mọ̀ pé ẹyẹ lélẹ̀ tí àyè bá ti rà dà pé kí ni nǹkan tó fi ń dára wọn mọ̀ kò síbi tó lè lọ ẹni tó wà nínú ẹgbẹ́ òkùnkùn á mọ̀ pé yes ọmọ ìyá òun lélẹ̀ ẹni tó bá jẹ́ opponent á mọ̀ pé opponent lélẹ̀ báwo lọ ṣe ń dá wọn mọ̀ ìdí tó jẹ́ ń béèrè ni pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nílé kó lè kẹ́kọ̀ọ́ báwo lẹ ṣe ń ṣe. ẹ ṣeun ṣẹ́rí àkọ́kọ́ ń bẹ̀ inú kẹ́gà tí wọ́n ní our fingers are not equal inú kẹ́gà ó ní bá ṣe máa ń signal ara wa tá máa fi mọ̀ pé kẹ́gà ti ní ara wa. tó bá rí ẹni tó wà tó jẹ́ lion tó ti kọ́ tẹ́lẹ̀ tó bá fi lè mú finger wá láti bá sọ̀rọ̀ a máa ṣe bá ní our fingers are not equal wọ́n àìṣe máa blaze àní jára mi tòde àfẹ́rẹ́kì tutu pépé di ẹ̀rọ fọkànlẹ́gbọ̀n sẹ́pẹ̀ ló ti kéde wọn á ní ó yá kó máa dá wọn lóhùn tó bá tí ó bá ti lè dá wọn lóhùn wọn á ní our fingers are not equal ìdí rèé tí mo fi máa sọ pé ẹni ẹmọ ẹgbẹ́ òkùnkùn àfẹn tó bá jẹ́ bastard ọmọ ẹgbẹ́ òkùnkùn ló máa show symbol of their greeting kò lè ever sí ṣùgbọ́n tí ẹmọ ẹgbẹ́ òkùnkùn bá rí ọmọ ẹgbẹ́ òkùnkùn bíi tiẹ̀ for example sí mo jà láké mo wá sóko mo wá dóko báyìí mo wá gbọ́ pé wọ́n ń destroy bẹ́ẹ̀ mo wá yọjú síbẹ̀ báyìí
mo wò ó pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn rèé o tí bá rí pé àwọn tó wà ń bẹ̀ yẹn mo rí símbọ̀ yẹn pé àwọn ẹgbẹ́ tí mo wà tẹ́lẹ̀ ni tí mo dẹ̀ rí pé símbọ̀ yẹn ló ń jà ń bẹ̀ tí bá wà àárín wọn màá signal wọn ó ní language a máa sọ síra wa ó ní símbọ̀ tá a máa fúnra wa tó máa fún mi pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn lélẹ̀ àlejò máa initiate ara wa papọ̀ a máa jọ kíra wa àjọ máa welcome ara wa ẹ get me. bẹ́ẹ̀ni. ẹ lè rí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ọmọ àyè paternity bá wà níbà tí ẹ̀yẹ́ bá wà níbẹ̀ yẹn ẹ lè rí kánjọ súnmọ́ra wọn ṣùgbọ́n gbà táwa wà ní school àjọ ń ṣe láàrin ara wa ẹjọ́ ń wà. àjọ ń ṣe láàrin ara wa tíjà bá dé la máa jọ flex power ó ṣe bọ́n ṣe ń ṣe ń sìn yìí ẹ tó lè rí ọmọ ẹgbẹ́ òkùnkùn àyè kó lọ bá ẹyẹ nílé kó lọ bàjà á jẹ́ pé ẹyẹ yẹn ti kọjá àyè ó ti lọ pa àbúrò ẹ̀ àbó ti lọ pa girlfriend àbó ti lọ pa ọkàn wọ́n á lọ bá nílé wọ́n lè má pa wọ́n lè gbé láti bẹ̀ kán gbé lọ sí base tiwọn kán wá yọ ẹgbàá kán dá sẹ̀ríà fún kán nà wọn ò fẹ́ pa wọ́n máa ń ṣe yìí ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn wọ́n ti dájú jù mo ti sọ síwájú mo ní ọ̀dájú pọ̀ nú wọn wọ́n máa ń ṣe agbára lò ìdí nìyẹn tó pẹ́ máa ń rí wọn tó máa ń misbehave